my God, wow. Babe, guess what? What? My dad just sent me 3 million for birthday in advance. Irọ́ ni o. Ó tiẹ̀ ti dá. Hello. Ìlú wo lo lọ? Bá ti fẹ́. Ìwọ àti ta ni kí ló rò? Oh, okay. Ó wà okay. Ó wà okay at all o. Ó jẹ́ sọ nǹkan tó ṣe. Ó kò kí n fara pamọ́ fẹ́ni tó máa sìn. Ó jẹ́ jẹ́wọ́ ọ̀bùn ká lè daṣọ orú ẹ. Kí ló fọ̀fọ̀? Ó ní kankan ò ṣe mí ò dẹ̀ ń tẹnu mọ́rọ̀ like what is it? Ṣé yóò lè ní private time ni? Ní ilé tó tẹ̀ wá dẹ̀ tí máa sọ ìwọ nìkan ló lọ́pọlọ. Excuse me. Kí ló ṣọ̀rọ̀? Ó fọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ o. Torí nǹkan tó bá ń ṣe, ó máa come around.